Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ kú ojúmọ́ ọmọ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti sùn láǹfààní àti máa ṣalábàápàdé wa lójú ìwòran yẹn. Àkójọpọ̀ ìròyìn ló ti dé sí ojú ìwòran yẹn láti iléeṣẹ́ Kásìn Kájí tẹlifíṣàn. Níbi tá a ti máa ń mú àwọn kókó inú ìwé ìròyìn lórí bó ṣe ń lọ jákèjádò àgbáláyé káàkiri àwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn tá a máa ṣàkójọpọ̀ gbogbo ẹ̀ tá a sì máa mú wá sí etí ìgbọ́ yẹn. Bẹ́ẹ̀ Yorùbá sì máa ń wá nǹkan fìdílé dákun ẹ mọ̀ pẹ̀mbẹ̀rẹ̀ rárá ẹ máa wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká sì jọ máa ká lọ lọ́jọ́ títún ní. Níbo wá ni mò ń gbé yín rẹ̀ o. Kí láwọn ìròyìn eléyìí tí mo tún ṣe àkójọpọ̀ tí mo kọ́ wá sí etí ìgbọ́ yín lọ́jọ́ títún ní. Jẹ́ nǹkan máa mú lójú òpó Pọ́ńchì. Kí lóhun tí mo tún bá ń bẹ̀ tí mo gbọ́ hùrùhùrù tí ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ látàrí bí àjọ EFCC nǹkan ti gbẹ́sẹ̀ lé owó ìtìbẹ̀ nílé ìfowópamọ́ First Bank ìyẹn ti ṣe ti ìjọba àpapọ̀ ìpínlẹ̀ náà látàrí bí wọ́n ti gbẹ́sẹ̀ lé tí wọ́n sì ti owó ọ̀hún pa. Látàrí bẹ́ẹ̀ nǹkan náà ni ìròyìn wá fi léde pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè náà fárígà ó pẹ́ rárá o. Lè mọ̀ ṣerú nǹkan báyìí kí wọ́n jókòó kí wọ́n máa wò. Ó ti wá gbẹ́jọ́ lọ ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀hún kan ó ti gbé kọjá ó di ilé ẹjọ́ gíga àpapọ̀ tí bẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó sì ń pé kí adájọ́ àgbà tí ń bẹ nǹkan pé kó mọ bí ó ti pè wọ́n lẹ́jọ́ kí wọ́n wá rojọ́ ẹnu wọn kí wọ́n wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Òṣogbo, gómìnà ọ̀hún pé ìwà tí àwọn àjọ EFCC ọ̀hún wù kan náà ni kò bófin mu o tó sì jẹ́ wípé ó lòdì sí òfin pátápátá tó sì pé kí alága àjọ EFCC nǹkan yẹn ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé pé ẹ wá ṣàlàyé ìdí rẹ̀ ohun tẹ̀ ní lọ́bẹ̀ tẹ̀ fi wá rọ́wọ́ ẹ wá ṣàlàyé fún gbogbo ayé tí ẹ fi gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ pé ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àti gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ìnáwó láti rí pé gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ ibi tó dé dúró ibi tí ó yọrí sí òpin rẹ̀ gbogbo ẹ̀ báyìí ní kẹ́rí pé ẹ̀ ń bá wa ká lọ torí pé gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé tako ẹgbẹ́ òṣèlú Àkọ́dé àti gómìnà ọ̀hún ni wọ́n pe kò tiẹ̀ bófin mu bẹ́ẹ̀ ni kò tiẹ̀ bá ìjọba àwarawa lọ rárá pé ẹ wàá máa dojúkọ wa ṣé nítorí ti ètò ìdìbò lẹ́yìn tí ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ìyẹn ni ètò ìdìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 náà ló wá fa gbogbo gbàǹgbòsù lọ́tún lósì pé àjọ EFCC nǹkan wọ́n wá ń pẹ́ àwọn gbẹ́sẹ̀ lé àpò owó ìjọba níbi tí ìjọba ti ń sanwó àwọn òṣìṣẹ́ sanwó gbogbo àwọn tí ń bẹ lábẹ́rẹ̀ pé ẹ wá pé ẹ gbẹ́sẹ̀ lé ní o ti pa ní o pé etí mélòó ní ń bá ní gbọ́. Náà ló mú kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn gómìnà Adémọ́lá Adélékè kan wọ́n kọjá lọ sílé ẹjọ́ gíga àpapọ̀ ní ìpínlẹ̀ náà tó sì ń pe pé wọ́n lẹ́jọ́ ni o kí àwọn àjọ EFCC kí wọ́n wá rojọ́ ẹnu wọn ìdí tí wọ́n fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ẹ wo ẹyin tẹ́lẹ̀ dápọ̀jẹ́ tètè kó bẹ́ẹ̀ torí tá a bá pẹ́ lórí mi èsìkéṣì báyìí nǹkan yóò mọ̀ bá ní bẹ́ẹ̀. Kí ló tí mo tún gbá mọ̀ lójúpọ̀ Vanguard olùdíje fún ipò ààrẹ tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ní ọ̀gbẹ́ni Peter Obi bàbá ló sọ̀rọ̀ wọ́n sì ṣe kíni wọ́n gbè sẹ́yìn bíṣọ̀bù ìyẹn bíṣọ̀bù John Onayekan eléyìí tí ó sọ̀rọ̀ sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu nípa àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó mú àwọn ìṣòro lẹ́yìn tó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ wípé dàgbàrọ̀ nǹkan ní kò ṣe déédéé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu látàrí bẹ́ẹ̀ nǹkan náà ni ọ̀gbẹ́ni Peter Obi nǹkan wọ́n bọ́ta tó sì pé wò ó níṣẹ́ ni ọ́fíìsì ààrẹ wa ń kọ́ ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu pé ara wọn kò tọ́ ọ̀rọ̀ ni o kì í sì ṣe pé ọ̀rọ̀ tí bàbá bíṣọ̀bù sọ kọ kì í sì ṣe pé bóyá ó pọ̀ ju
ẹnu wọn lọ. Nínú àtẹ̀jáde eléyìí tí ó fi léde lójú òpó rẹ̀ yẹn lọ́jọ́ ọjọ́rú Wednesday, ọ̀gbẹ́ni Peter Obi pé ẹni kọ́ ni àwọn àlùfáà ìjọ kátólíìkì tí máa ń sòótọ́ ọ̀rọ̀ bíi bẹ́ẹ̀ jáde lẹ́nu sí ìjọba, lẹ́yìn tó jẹ́ pé láì fi irú ẹni tí ń bẹ lórí ipò bóyá ẹnìkan ní í ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́, eléyìí tó túmọ̀ sí wípé kì í ṣe torí pé bíṣọ̀bù ọ̀hún kan àbí àwọn ìjọ kátólíìkì lápapọ̀ nǹkan kì í ṣe torí pé bóyá wọ́n fara mọ́ olùdíje fún ipò ààrẹ kan àbí wọ́n fara mọ́ ẹgbẹ́ òṣèlú kan ni wọ́n fi ń sọ òótọ́ ọ̀rọ̀ fún. Ọ̀gbẹ́ni Peter Obi jẹ́ kó di mímọ̀ wípé ìbéèrè eléyìí tó yẹ kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu máa béèrè ni wípé ohun tí bíṣọ̀bù ọ̀hún pé ó ṣẹlẹ̀ ohun tí bíṣọ̀bù pé òun sọ òun lọ́rọ̀ pé ṣe òótọ́ ni ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àbí òótọ́ kan pé ohun tó yẹ kí wọ́n ṣàgbéyẹ̀wò ni ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan ohun ara òun tó ran òun lọ́wọ́ lásìkò tó ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí gómìnà wọn kan pé ó jẹ́ ohun tó ràn òun lọ́wọ́ nítorí pé òun tẹ́tí sí àmọ̀ràn àwọn orí adé àwọn olórí nílùú òun sì fi ọ̀rọ̀ wọn ṣe òun ò kó ọ̀rọ̀ wọn dànù. Ó ní kò yẹ kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tàbí ọ́fíìsì ààrẹ wa ń kọ kò yẹ kí wọ́n máa gbaná jẹ kí wọ́n máa bínú sí òótọ́ ọ̀rọ̀ eléyìí tí bíṣọ̀bù sọ. Ó ní lóòótọ́ ó ní ṣe ló dà mẹ́rin wípé bíṣọ̀bù ọ̀hún kọ̀ ló gbẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ torí pé ìṣòro ọ̀hún kì í ṣe bíṣọ̀bù nìkan ní kojú rẹ̀ láǹkà ìmọ̀ye àwọn àlùfáà ìjọ àwọn olórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nílùú tó jẹ́ pé wọ́n ti ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé ìṣòro ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ká mú látòrí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀, ìpànìyàn, ìjínigbé, ebi tí ń bẹ nílùú, àìrọ́wọ́múdé ẹnu, àìrówó náà àti àìsíṣẹ́ eléyìí tó ń kojú gbogbo ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo wọ̀nyí àtàwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ ló yẹ kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kọ kí wọ́n mọ bí wọn yóò ti bójútó kí wọ́n béèrè lọ́wọ́ ara wọn pé ohun tí ẹ̀sùn tí bíṣọ̀bù fi kan àwọn yìí lóòótọ́ ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ni tàbí lóòótọ́ kọ́ pé kí wọ́n ṣe wípé kí wọ́n máa dúnkòkò mọ́ wọn lẹ́lẹ́hìn kí wọ́n máa dojúkọ wọn bíi pé irọ́ ni wọ́n pa mọ́ wọn. Ẹ wo ẹ̀yin tèmi ẹ tún jẹ́ ń tètè kó ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gba ojú òpó ìròyìn mìíràn lọ kí ló tí mo tún ká mọ́ bẹ́ẹ̀ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ni wọ́n mà tún sọ̀rọ̀ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà kí ló tí bàbá ṣe kódà wọ́n gbé owó tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà ìyẹn 100 million naira tán yọyọ kò tán síbẹ̀ o àti ọkọ̀ Hilux kan ọkọ̀ akérò náà ni bàbá jogún fún àwọn àjọ ìlú ẹkùn léèté olóyè Sunday Igboho kan tí wọ́n dá sílẹ̀. Wọ́n ní àwọn fi eléyìí nǹkan àwọn fi ń gbárùkù ti àjọ náà nítorí pé kiri àwọn oríṣẹ́ ribiribi ipa rere eléyìí tí àjọ ìlú ẹkùn àti olóyè Sunday Igboho kan àwọn rí iṣẹ́ wọn àwọn rí ipa tí wọ́n ń kó àwọn rí bí wọ́n ti ń tiraka láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí ìjínigbé àti ìpànìyàn lẹ́yìn tí àwọn báńdíìtì agbésùmọ̀mí ń kọ́ tí wọ́n fi ń yọ ìlú lẹ́nu tí wọ́n fi ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu. Ó wá fi ẹ̀bùn ọ̀hún kọ́ ó fi gbóríyìn fún olóyè Sunday Igboho àti àjọ ìlú ẹkùn ó fi ń kí wọn kú iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe. Ó wá fi àkókò náà ó fi rọ gbogbo àwọn ènìyàn wípé ẹ wò ṣe ọ̀rọ̀ ìgbésùmọ̀mí ìgbébọn ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà kì í ṣe iṣẹ́ ẹnìkan iṣẹ́ àjùmọ̀ṣe ni pé gbogbo ohun tó bá sì yẹ kí gbogbo wa ṣe ipá tiwa tó bá yẹ ká kó pé ẹja kò ó wá tún fi dá àjọ ìlú ẹkùn àti olóyè Sunday Igboho lójú wípé ẹ wò bẹ́ẹ̀ bá nílò ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ó lẹ́yìn ṣàké sí mi torí pé kíni bídí báyìí náà ni mò ń bẹ lẹ́yìn yìí. Olóyè Sunday Igboho àti àjọ ìlú ẹkùn rẹ̀ ńkọ́ wọ́n fi àkókò náà dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ fún ẹ̀bùn bàǹtàbàǹtà eléyìí tí wọ́n ń gbé fún wọn tó sì fi ń da àti Ọọ̀ni o àti gbogbo aráàlú tó sì fi ń dá wọn lójú wípé ẹ wò ní ti àwa ìyẹn àjọ ìlú ẹkùn àwa rí pé a ṣiṣẹ́ wa bí iṣẹ́ o àwa rí pé àsapàṣà agbára wa wípé àwọn kinní burúkú àti láwí àgbésùmọ̀mí eléyìí tó ń dà lóru tó ń fojoojúmọ́ jí àwọn ènìyàn kó tó ń fojoojúmọ́ pa àwọn olóko wa tó ń fojoojúmọ́ ṣàkóbá fún ọ̀rọ̀ ajé àti gbogbo orílẹ̀-èdè lápapọ̀ wípé àwọn rí pé àwọn dẹ́kun bẹ́ẹ̀ làwọn sinmi o àwọn ògbọ̀jẹ̀gẹ́ o ní rírí pé àwọn rẹ́yìn gbogbo wọn pátápátá nílùú. Ẹ wo ẹ̀yin tèmi kí n tó máa lọ ẹ jẹ́ n fi ẹyọ kan yìí kún ó ṣeni láàánú
nítorí pé kí ni ìròyìn eléyìí tó gba ẹ̀rọ ayélujára kan látàrí bí gbajúgbajà òṣèré òǹtíátà arábìnrin tó jẹ́ gbajúmọ̀ òṣèré òǹtíátà torúkọ rẹ̀ ń jẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà jáde láyé lẹ́ni ogójì ọdún lẹ́yìn tó ṣe àìsàn ráńpẹ́. Ọlọ́run dákun dábọ̀ bá wa foríjì àṣìṣe rẹ̀ jí o. tó ẹ̀yin tèmi ẹ wò ó àrímọ jù báyìí lọ fún ìrètí àtúkọ wa ní ọjọ́ títòní. ẹ ṣé tẹ́ ń gbọ́ wa nígbà gbogbo, ojú tẹ́ fi ń wò wá ní fọ́ títẹ̀ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run ọba. Títí dìgbà mìíràn nígbà tí ìgbà tí yóò sì jọ máa fojúkojú tá a sì jọ máa ríra ayọ̀ báyé náà ni èmi àti yóò sì jọ jùmọ̀ pẹ̀lú ọkọ mi òkú yí padà Ọmọlọ́lá Ayọ̀ Babalọ́lá náà ni ọ̀jẹ́ àdìgbà.